Africa Content TV. Àyè ọpẹ́ tó sílẹ̀ àyè tó pọ̀ ní. Ara àyè ọpẹ́ náà ni pé ìwòye láti ẹ̀ nínú àwẹ̀. Inú ilà ìlú gbogbo national union wà. Àti ẹni tó fẹ́ àti ẹni tí ó fẹ́. Gbogbo wa pátá àti ìrọ̀lẹ́ dábà wà. Àbẹ̀rẹ̀ nìkan tí wọ́n fi ti wà. Èmi kọ́ pé mi ṣe àmàlẹ́ pẹ̀lẹ́ ẹ̀fẹ́. Àwọn gbogbo àwọn sókèfù tó kù ládarapọ̀ lẹ́yìn gbogbo ẹni wọ́n ti tí ìmọ̀ ibùdó máa wà. Àtẹ̀tó sáré tẹ́sọ̀rà, àtẹ̀tó sáré lẹ́kùtì, àtẹ̀tó sáré gọ́wáyọ̀ ní fìlà. Èmi ni kò ní wọ́n ti mọ̀ pé kí ni wọ́n ṣe kí ni èmi ni iṣẹ́ àwọn ayé. Gbogbo àwọn tó ń gbàdúrà fún mi lẹ́yìn àti especially àwọn tó ń gbàdúrà fún mi lójú mi. Lọ́wọ́ máa gbàdúrà yìí pé tó bá yẹ kó wàhálà àwọn aburú àbídàbú àjọ sí ṣàwọn ẹ̀ ọ̀nà máa dùn níbẹ̀ èdè ọ̀ṣà àbíṣáájú àwọn ọ̀hún òkúnyà olókùn àdúrà táyà ló ṣe tẹ́lẹ̀ bá dé lórí tẹ̀mí ọlọ́run lórí aburú ọlọ́run lórí wàhálà ọlọ́run lórí òfò gbogbo tó sọ ẹ pé tó bá wà bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ ìwọ náà tó bá wà bẹ́ẹ̀ lọ́kùn bẹ́ẹ̀ èmi iṣẹ́ àbáyé. Gbogbo àdúrà kápá bá ṣe fún ẹ ètò ẹ̀kọ́ ní ìwà ṣáàmì sí. Àwọn àdúrà fún àpọ̀ máa ń wà. Àdúrà tí ó di ìgbọ̀nwọ́ ẹ lára ni. Ọ̀rọ̀ akókọ̀ọ́lẹ̀ tó bá dé nílé ẹ fẹ́ lu ẹgbẹ́ àdúrà kan tó fẹ́ fún ẹ. Ó lè towó ló béèrè. Káfà bàbẹ̀ tán lé kíkọ́ ṣáàjú ara lè wọ̀. Ó lè jẹ́ mọ́tò tó kọ́kọ́ fẹ́ rà láti àfáà gbàdúrà ìyàwó fún ẹ òbí wọn láti ọ̀ẹ́ta. Ìròyìn tí ìṣe náà láti fi wọn ṣáájú ẹ lè wọ̀. Ọ̀dẹ ẹni wẹ̀lẹ̀ láti ṣe ní àwọn ẹ̀kọ́ méje ìyẹn mo fi bára mi dúpẹ́. O lè bá owó yín dúpẹ́ àkọ́kọ́ ọpẹ́ nìyẹn. Ẹ̀kejì ọpẹ́ bí gbogbo ẹ̀ ṣe lọ lọ́tún lóṣìṣò. Mo ní kò ní ṣe bí mo ní píìnì báyìí ní bọ́lẹ̀ lẹ́yìn máa fi ṣe fúlọ́ ẹ̀ ọpẹ́ nìyẹn. Ọpẹ́ tó dúkù bẹ́ẹ̀ ni pé mo sọ pé ọkọ ta fi wíìlì wọ ọ̀rẹ́ làwọn fi wíìlì tó sì jọba bí òjọba ara ọpẹ́ náà fi ní àwọn náà. Àwọn adékáwà fún àṣọ pé tani ọlọ́run tani ẹni ọlọ́run àmọ́ ọ̀rẹ́ ṣe kí ni ó ga láyà àwọn àfa. Ọmọ àfa àgbàlẹ̀ mi kò kájà mi bàbá tó bèrè. Ó yẹ kó ní kéwù mo mọ̀ tábẹ̀ ọ̀rẹ́ pé àfẹ́lẹ́ ìbò fún mi. Kò sí wá sí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe láti bẹ̀rẹ̀ arúgbọ́dẹ yòókù àdúgbò àríkan náà ló fi ṣe yé lọ́ fi ṣe wá sí. Ẹ̀fíìsì tọ́kọ̀ máa fi sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣẹ̀yìn pé àfa MCC ẹ̀fíìsì tí wọ́n olùdíṣì fi dáhùn lọ ọ̀dọ́ ṣe tì wọ́n síwájú. Ṣẹ̀yìn pé lọ́wọ́ mi lọ báyìí àdúgbò pọ̀ ẹ̀tún máa ṣe kí ẹ̀tún máa dàbí ìgbé. Àbẹ̀yẹ̀ ọ̀dọ́ wà gbogbo àwọn ọ̀ṣẹ́ kí ni kò sẹ́ni tó lè ṣe ni include myself. Ó ní láti ṣe ni tó lákọ̀ọ́kọ́ ẹni tọ́lọ̀ yọrí sí tó fún ní sàtífíkèétì àbíjọ́nà láyé. Ẹni tó bá ṣẹ̀yàn láàárọ̀ àbí tó bá ṣẹ̀ láàárọ̀ tó bá lè ṣe kí ni tó lè darí jìyàn tí ò ní jẹ́ kó jíjọ́ kejì nínú òun àkọ́kọ́ nìyẹn.
àtẹni tó mọ̀ pé kò ní ṣẹ̀yọ̀ tó máa lọ wá àtúnṣe bóyá ẹ̀ wá gbọ́ ìyẹn ò gbọ́ ó kù sọ́wọ́ ẹ̀ àtẹni tó kú ṣẹ̀ tọmọ ọ̀dáríjì tó lẹ̀ dáríjì tí ò gbé ìbínú mi ní tí ò gbé jọ́ kejì àkọ́kọ́ ẹni ọlọ́run tó máa gba sáfíkẹ́tì àwùjọ náà látàrí òkú. Ìbá parí ẹ̀rọ náà sì sì wà. Prọfẹ̀sì àtàwà ní ìwàsálà àdọ́bí pọ̀pọ̀ oníṣẹ́ fẹ́yọ̀ kan pàbólóró kan ní mọ́ṣáláṣí ẹ̀gbẹ́ wọn náà ti fún ní sàtífíkẹ́tì àwùjọ náà láti lé. Ọ̀wọ́ sẹ́yìn lọ ètò àrùbẹ̀kẹ̀ ni ọ̀wọ́ ṣe kí ni wọ́n tọ́ mi pàbólóró yẹn lọ kọ́fẹ́ wọn tó ṣe fọ́lọ́run tó wù ṣe. Ìgbà náà ní tó ṣe fọ́lọ́run tó padà lọ bá prófẹ̀ ó lẹ́ni tẹ̀ wò yẹn ìbínú èlì kò pé níjọ́ kejì ọlọ́run ṣe kó o ṣiṣẹ́ fún kó o ti gba sàtífíkẹ́tì àwùjọ náà. Látòrí ṣífì máa mú tó jókòó tó fi lẹ́yìn òṣìṣẹ́ ṣe ṣe àrà àná lè ṣe kọ́tà sọ ẹ̀ ẹ̀wọ́ difficult àwọn ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ wa lè ṣe kí ni akẹ́kọ̀ọ́ lè ṣe ṣẹ̀rọ̀dà sáà akẹ́kọ̀ọ́ lè ṣe ẹ̀fẹ̀ tẹ́bi wa fẹ́ ṣe kí ni tí mo wá fẹ́ bẹ ogun ẹ̀yọ ẹgbẹ́ pátálá tó kéde bẹ́ẹ̀ ó lè jẹ́ ṣe àbàtẹ́ ti síwájú ẹ má rí bí ọ̀gá yín ẹ̀yin bí sáfàtì yín ẹ̀yin bí ẹrú yín torí gbogbo lórí tó bá ti rọ ọmọ iṣẹ́ tó bá ti rọ ọmọ ẹ̀yìn ẹ̀ tó bá ti rọ bí ẹrú àlùjọ náà tí ò ti bọ̀rọ̀ wò bẹ́ẹ̀ bá sùn kó bọ̀rọ̀. Àwọn ìṣòro jẹ́ kí wẹ́ẹ̀sì agbègbè yẹn ìdẹ́gẹ́ kí wẹ́ẹ̀sì ayé yẹn ó jẹ́ lógún òfòlà òkèlè tó máa rí bẹ́ẹ̀ gbogbo yín gbogbo ìletò lẹ́yìn ọ̀pọ̀ yín wà tó tó lórí látòrí ọ̀wọ́ state school lórí french ama lórí expo french lórí english ama ẹ̀jẹ̀ kí wẹ́ẹ̀sì àwọn ọmọ ẹgbẹ́ wa ẹ̀jẹ̀ kó tẹ̀ yín lórí ẹ̀jẹ̀ ká yọ wọ́n kó ní òkú ẹrú ọlọ́run òkèlè tó máa rí káró sọmọ́ọ̀dì káró ìwọ́sọ ìjìbá ti kó fòun ká tẹ̀ka sílé ìpẹ́ ẹ̀fà agbọ̀bẹ̀ sílé agbára ojúbu ẹ̀dọ́ wáyé ọlọ́run àwọn ẹ̀dọ́ wáyé sọ̀rọ̀ aláàrọ̀ bí ìlú. Sallallahu alayhi wa sallam. Ẹ̀wí lẹ́ẹ̀kan sí jama. Wọ́n lè wà nẹ́bí. Wọ́n lè ọlọ́run fi iná àtẹ iná ó fi dùn ànábì nù ni. Gbogbo wa ní àpapọ̀ ẹjẹ́ apanapọ̀ kájọ sí iná àtẹ iná kà fún Alhaji Mustapha Adékúnlé Ṣébù. Gbogbo àtàbàdò láyé wọ́n jà ń sọkún lórí ara wọn. Wọ́n jà ń sọkún lórí ọmọ. Wọ́n lọ sí àkẹ́tẹ̀tà. Iná àtẹ iná kọ̀ọ̀kan. Iná àtẹ iná kọ̀ọ̀kan. بك ولا إن شانئك هو الأبتر ìgbẹ̀yìn rẹ̀ ni wípé iná ṣàníyàká wà ní àkùtà gbogbo ẹni bá sọ wípé ẹni ńlá bò onítọ̀hún ni kò ní ńlá bò wọ́n ti fi bá nàbí jọ́nà nù Alhaji wa Mustapha Adékúnlé Ṣébù ọlọ́run ní dàmí dàmú wàlá hawla wàlá quwwata. a ti fẹ́ ṣe rábà náà ṣùgbọ́n àwọn tó ń bá wa gbowó yìí àwọn ni wọ́n ní ká rọra tẹ̀ díẹ̀ ọlọ́wọ́ la bọ́lọ́wọ́ bá mi ti jẹ́ ìdókòlẹ̀ wa yìí ọlọ́wọ́ la dá ilaha illallah ìdùnnú òwúrọ̀ ọlọ́wọ́ ni yóò dẹkun fún wa láéláé wala wala hawla wala quwwata. olúwa àmọ́ṣe wa láǹfà àtúnjákútẹ́ wọ́n ní máìkì dà wọ́n ní ẹ̀mú máìkì kan wá wọ́n ṣe wá adára ní sẹ́wọ̀n fẹ́ bá wa sọ̀rọ̀ kan. Kò sí
kò sáré ìgbọ́jẹ̀ kọ́kọ́ bẹ̀ kò lè sí wàhálà kọ́kọ́ bẹ̀ a ti sọ yẹn tí búrẹ́ṣì lọ́kọ́ máa wá tọ́mọ̀ ní wá kò lè ń ṣòro tó ní wá lára àfa ẹ má fẹ́ ṣe rábànù ẹ ṣe rábànù a ti mọ ní búrẹ́ṣì dání a lè ti sọ yẹn tí yẹn kọ̀kọ́ máa ní wá wọ́n lè máa kó ogun lọ fún yín láti ṣe kí láti gba ogun wa dúpẹ́ fọ́nà ọ̀rọ̀ wa èyí gbogbo sọ́ọ́sìdì tó wà ní iṣẹ́ ìlú gbogbo ẹ̀ láti ṣe kí àti lọ kúrò bẹ́ẹ̀ ìyẹn padà wá bọ́ ó ti dàrú láti lára làwí ó ti dàrú láti lára làwí ẹnìkan aláàbọ̀ àti ìgbọ̀ ọ̀sẹ̀ tó náà àti sọ ìtẹ́lẹ̀ ìgbà àti ìgbọ̀nà òwúlẹ̀ gbogbo ilẹ̀ tí ṣe ní ilẹ̀ tí jẹ fresh tomato dábàá ìsàlẹ̀ òun láti sọ fún yín pé.